Àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. Púpọ̀ abiyamọ ló wà lóde ìní tó já sí pé ìhùwàsí ọmọ wọn a máa jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọn. Bẹ́ẹ̀ náà tún ní pé púpọ̀ abiyamọ náà ló wà lóde ìní tó sì ṣe pé ìhùwàsí ọmọ wọn òun ni ìdùnnú wọn. Báwo la lè ṣe gbà fi mọ ìhùwàsí àwọn ọmọ wa láti kékeré? Tẹ́ bá ṣetán láti mọ̀ sí àwọn ìhùwàsí àwọn ọmọ yín, ẹ bá ń kẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ lọ́jọ́ tèní láti wá fetí gbé ìyàwó ọ̀rọ̀ lórí ètò tá a wà yìí. Mò ń bọ̀ mí tí ì dé. Ìrírí ayé TV àwa ni bàbá. Àní ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé yàtọ̀ sí àkọsẹ̀jayé tá a máa ń wò lára àwọn ọmọ wa àti ìràwọ̀ tá a máa ń wò lára àwọn ọmọ wa, nǹkan kan tún wà tó tún jẹ́ pàtàkì tó yẹ kí abiyamọ mọ wò lára àwọn ọmọ rẹ̀. Òun náà ni ìhùwàsí àwọn ọmọ wa. Kí ènìyàn wo ìhùwàsí ọmọ ó ṣe kókó, bẹ́ẹ̀ ló tún ṣe pàtàkì. Torí ibẹ̀ gangan láti mọ irúfẹ́ ìwà tí ń bẹ lọ́wọ́ ọmọ wa. Ibẹ̀ gangan láti mọ irúfẹ́ ìwà tí ọmọ wa lè hù. Torí pé ọmọ ẹlòmíì á hùwà míì ń gbà míì tí ó sì mọ ṣeyèméjì ń pè ṣọmọ mi náà ló hùwà báyìí, ṣé mi mo sì bélé yìí ṣá? Ohun tó yẹ kó o ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ṣe ìwádìí nípa ìhùwàsí àwọn ọmọ rẹ̀ kó má bàa jẹ́ ìyàlẹ́nu fún ẹ nígbà tí wọ́n bá ń hu àwọn ìwà yìí bọ̀tà. Ẹ wò ó, ẹ má bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí mi mẹ́nu bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan, mi yànnàná nǹkan púpọ̀ fún yín lórí ètò yìí lọ́jọ́ tèní. Mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí ayé TV àwa ni bàbá. Ẹ wò ó, gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ yín pé ó ṣe kókó, ó ṣe pàtàkì kí olóòtú ètò, àbólùdarí ètò, àbí atọ́kùn ètò kó ṣàfihàn ara rẹ̀ lórí ètò. Ẹ má jẹ́ ń gbàgbé kí n má bàa kọlu òfin àwọn pèdèpèdè. Orúkọ tèmi ò tí yí padà, Muhammadu Akówódé Bakurede, tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Òun láyé mọ̀ mí sí, bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò yìí. Ẹ wo ibi tí wọ́n kọ sàbọ̀ ní èsì nísàlẹ̀ yìí, ẹ bá wa tẹ̀ kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Kẹ́ ẹ sì mọ́ gbàgbé ẹ mọ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè mọ jẹ àwọn àǹfààní ọlọ́kanjọ̀kan lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ gbé fún wa lórí ìkànnì yìí, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ìrírí ayé TV àwa ni bàbá. Ìhùwàsí ọmọ ènìyàn. Àní ó ní ìhùwàsí tí ọmọ tá a bí lọ́jọ́ kọ̀ọ̀kan máa ń hù. Ọmọ tá a bí lọ́jọ́ Ajé, ìyẹn Monday, ó ní ìhùwàsí tí máa ń hù. Ọmọ tá a bí lọ́jọ́ Jímọ̀, òun náà ní ìhùwàsí tí máa ń hù. Ọmọ tá a bí lọ́jọ́ Sunday, òun náà ní ìhùwàsí tirẹ̀ lọ́tọ̀. Kò sí ọmọ kan tá a bí nínú ọ̀sẹ̀ tí kò ní ìhùwàsí tiẹ̀. Bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn àgbà tí wọ́n lójú inú dáadáa, tẹ́ dọ́dọ̀ àwọn àgbà tí wọ́n mọ̀ nípa ohun tí mò ń sọ yìí, tí ọmọ kan bá hùwà kan níwájú wọn, wọ́n ti mọrúfẹ́ ọmọ tí ọmọ yìí jẹ́. Bó bá jẹ́ ọmọ ọjọ́ Jímọ̀ ni, wọ́n sọ yín pé dájúdájú ọjọ́ Ẹtì ni wọ́n bí ọmọ yìí. Bó bá jẹ́ ọmọ ọjọ́ Monday ni, wọ́n sọ fún yín pé ọjọ́ Ajé ni wọ́n bí ọmọ yìí. Bẹ́ẹ̀ bá sì ṣèwádìí rẹ̀ dáadáa, ẹ̀yin náà ẹ rí i pé gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. Ọmọ kọ̀ọ̀kan tá a bí lójúmọ́ kọ̀ọ̀kan ló ní ìhùwàsí tiẹ̀. Ẹ̀yin náà ti ń wò lọ́kàn yín nínú ilé ń pé ọ̀dà náà ọgbọ́n la lè dá sí tá a fi mọ irúfẹ́ ìwà tí ń bẹ lọ́wọ́ àwọn ọmọ wa. Ẹ mọ́ kánjú rárá, mo ní mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Ọgbọ́n tẹ́ dá sí, ọ̀nà tẹ́ gbà tẹ́ fi mọ irúfẹ́ ìwà tí ń bẹ lọ́wọ́ àwọn ọmọ yín. Mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí ayé TV àwa ni bàbá. Ẹ wò ó, kó tó di pé mímọ tẹ̀síwájú lórí ètò, ẹ jẹ́ ń já yín sí nǹkan kan, ẹ jẹ́ ń gbé nǹkan kan sí yín létí. Ẹ kú ojú lọ́nà ìtàn àràmàǹdà kan tí ń bọ̀ lórí ìkànnì yìí ní kòpẹ́kòpẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run nínú oṣù kẹsàn-án ọdún yìí, á bẹ̀rẹ̀ ìtàn yìí ní pẹrẹu lórí ìkànnì tá a wà yìí. Ìtàn ọ̀hún la pè ní ọmọ ọdẹ nínú àjàalẹ̀.
ọmọdé nínú àjàalẹ̀. Kí lọmọdé wá dé nínú àjàalẹ̀? Ṣó yẹ kí ọmọdé jì sí àjàalẹ̀? Olórin kan tiẹ̀ ti kọrin wá lọ. Ó ní ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn nípadò, kó má ṣèṣì lọ fara gbògìdán lójijì, torí ìgbọràn sàn ju ẹbọ rúrú lọ. Ṣùgbọ́n nígbà tó yá, wọ́n padà fún bàbá yìí lésì ọ̀rọ̀ rẹ̀ ń pé ẹ júbà fọ́mọdé torí ń pé ọmọdé ti dé, ọmọ ẹranko yóò padà fẹsẹ̀ fẹ̀. Àfẹ́ lọ́bẹ̀, mo ní já yín sí ni. Ìtàn àràmọ̀dà tí ń bọ̀ lọ́nà ní kòpẹ́kòpẹ́, òun náà la pè ní ọmọdé nínú àjàalẹ̀. Ọmọdé nínú àjàalẹ̀. Á bẹ̀rẹ̀ rẹ̀ ní kòpẹ́kòpẹ́ lórí ìkànnì tá a wà yìí. Ẹ kú ojú lọ́nà. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní kò sí ẹnìkan tó lè fọwọ́ sọ̀yà yín pé ìwà rere nìkan ní bẹ lára ọmọ tòun. Ó dèwọ̀. Bẹ́ẹ̀ náà tún ni ìwọ náà tọmọ ń bà nínú jẹ́ pẹ̀lú àwọn ìwà tí ń bẹ lára rẹ̀. Ìwọ náà mọ́ ronú jù torí ìrònú ò san gbèsè. Ìṣe ni kó wá kún ìrìn ẹsẹ̀ rẹ̀, torí pé ìwà búburú yìí nìkan kọ́ ní bẹ lára ọmọ rẹ̀. Ìwọ ni kó má jókòó tẹ̀tẹ̀rẹ̀. Ìwà méjèèjì ní bẹ lára ènìyàn. Ohun tó yẹ gbogbo abiyamọ ni pé ká ṣe ìwádìí irúfẹ́ ìhùwàsí ò ní bẹ lára àwọn ọmọ wa. Èyí tó bá jẹ́ aburú níbẹ̀ nínú àwọn ìhùwàsí àwọn ọmọ wa, ká bá lè tètè mójútó láti kékeré kó tó di pé yóò bá wọn dàgbà. Torí pé tá a bá wo àkọsàjáyé ọmọ, tá a wo ìràwọ̀ ọmọ, tá a bá wo ìhùwàsí ọmọ yìí, ìhùwàsí yìí ó lè tako ìràwọ̀ ọmọ yìí lọ́jọ́ iwájú. Ẹ bí mi pé lọ́nà wo ni? Wọ́n ní gbogbo ẹ̀ níyàn nàná fún yín, àtọ̀nà tẹ́gbà tẹ́ fi ho ìhùwàsí àwọn ọmọ yín. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dátọ́ mi díẹ̀ náà, mò ń padà bọ̀ lórí ètò. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní kẹ́ bá lè mọ̀ pé ìhùwàsí ṣe kókó, ó ṣe pàtàkì. Òun ní pé ìhùwàsí yìí ó lè tako ìràwọ̀ ọmọ nígbà míì. Torí pé ọmọ tí ń ṣe rádaràda kiri bí ọbẹ̀ lè ya ọlọ́kà, àti ọmọ tí ń ṣe pálapàla kiri bí ìlú àpàlà, kò sí àní-àní, yóò padà wá ṣe nǹkan tó tako ìràwọ̀ rẹ̀ náà ni. Yóò padà wá jẹ èèwọ̀ tí ó fi tako ìràwọ̀ rẹ̀ náà ni. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti wá ṣe ìwádìí ìhùwàsí àwọn ọmọ yín láti kékeré yìí, tẹ́ ẹ sì ń mójútó láti kékeré yìí, kò ní sún ọmọ yín dédé ìwà pálapàla tí ó fi tako ìràwọ̀ rẹ̀. Ọ̀dà náà ọgbọ́n o, ọ̀nà wo la wá lè ṣe gbà fi mọ irúfẹ́ ìhùwàsí àwọn ọmọ wa? Tora sọ yín pé ọmọ tí wọ́n bí lọ́jọ́ ajé, èyí tí wọ́n bí lọ́jọ́ ìṣẹ́gun, èyí tí wọ́n bí lọ́jọ́ rú, èyí tí wọ́n bí lọ́jọ́ bọ̀, èyí tí wọ́n bí lọ́jọ́ ẹtì, èyí tí wọ́n bí lọ́jọ́ àbámẹ́ta, èyí tí wọ́n bí lọ́jọ́ àìkú, gbogbo wọn ni wọ́n ní ìràwọ̀ wọn kọ̀ọ̀kan. Torí tá a bá ka àwọn ọjọ́ yìí pẹ̀lú èdè abínibí ni lórí ètò yìí, wọ́n mọ̀ ròyìn pé ṣebí èdè Yorùbá ni wọ́n ń sọ lórí ètò. Èyí tún ní ọjọ́ Monday, èyí tún ní ọjọ́ Sunday lórí ètò. Gbogbo rẹ̀ náà là ń lò lórí ètò tá a wà yìí. Ọmọ kọ̀ọ̀kan tí wọ́n bá bí ní ọjọ́ kọ̀ọ̀kan, òun ló ní ìhùwàsí rẹ̀. Ọgbọ́n wo, ọ̀nà wo la lè gbé gbà tá a fi mọ irúfẹ́ àwọn ìwà wọ̀nyí lára àwọn ọmọ wa? Ibi tá ń lọ gangan rèé. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dátọ́ mi díẹ̀ náà, mò ń padà bọ̀ lórí ètò. Ìrírí Ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Ẹ jẹ́ ń tún rán yín létí lẹ́ẹ̀kan sí i. Ẹ kú ojú lọ́nà ìtàn àràmọ̀ǹdà kan tí ń bọ̀ lórí ìkànnì yìí ní kòpẹ́kòpẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run nínú oṣù kẹsàn-án yìí náà lábẹ̀rẹ̀ ìtàn yìí. Ìtàn yìí la pè ní ọmọdé nínú àjàalẹ̀. Báwo lọmọdé ṣe gbà tó fi jìn sínú àjàalẹ̀? Ọ̀nà wo ló gbé gbà? Ṣénú àjàalẹ̀ ló ti lọ ṣọdẹ rẹ̀ ni? Báwo ló rìn gbà? Àti ń pé àwọn bàbá olówó wa ládùúgbò, ọ̀nà wo ni wọ́n gbà tí wọ́n fi ń ṣètùtù owó wọn? Gbogbo ẹ̀ pátápátá lẹ́gbọ́n nínú ìtàn yìí tá a bá ti bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ kú ojú lọ́nà. Ẹ̀yin ará alẹ́ tẹ́ wà létí ìgbọ́, àní tẹ́ ẹ bá ṣe tán láti mọ̀ nípa ìhùwàsí àwọn ọmọ yín. Bóyá ọjọ́ ajé lẹ́yìn bímọ tiyín, ṣùgbọ́n kò rájẹ jẹ, ìwà rádaràda ní tó ń bẹ lọ́wọ́ rẹ̀. Àbí ọjọ́ ìṣẹ́gun lẹ́yìn bímọ tiyín, ṣùgbọ́n kò ṣẹ́gun kankan fún yín. Ẹ̀yin náà tẹ́ ẹ bímọ yín lọ́jọ́ Jímọ̀, ṣùgbọ́n kọ̀ tí ò lọ Jímọ̀. Ẹ̀yin tẹ́ ẹ bímọ yín lọ́jọ́ ọ̀sẹ̀, ṣùgbọ́n kò lọ ṣọ́ọ̀ṣì. Gbogbo ẹ̀ tẹ́ ẹ bá ṣe tán láti mọ irúfẹ́ àwọn ìhùwàsí àwọn ọmọ yín, ẹ pè mí sórí nọ́mbà èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó. Nọ́mbà ọ̀hún ní kọjá lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229
97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. gbogbo ìhùwàsí àwọn ọmọ tẹ́ bí lọ́jọ́ kọ̀ọ̀kan ní ti ń bẹ lọ́dọ̀ wa ń bí tá a ṣetán láti mọ yànnàná rẹ̀ fún yín. ẹ mọ́ ròyìn pé kí ló dé tá a sọ lórí ètò orí afẹ́fẹ́ la wà. ẹ kàn sí wa lórí nọ́mbà wa ká mọ yànnàná àwọn nǹkan wọ̀nyí fún yín. mo wá lo àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń béèrè ìràwọ̀ yín. ẹ ṣeun púpọ̀ ìfẹ́ kan náà tún nù ọba mi Elédùà kò nípa náà fẹ́ ọ̀hún. gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì fẹ́ máa àlàyé nípa ewé làpálàpá tá a ní àgbé wá sórí ètò yìí ẹ má fi ṣèbínú orí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV lọ́hùn ló wà orí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV lọ́hùn ló wà àlàyé nípa ewé làpálàpá ọ̀nà tá a lè gbà lò ó sí fún ìtajà ọ̀nà tá a lè gbà lò ó sí fún ẹ̀yọ́nú ọ̀nà tá a lè gbà lò ó sí fún àtọ̀ ṣúgà àti yànnàná gbogbo rẹ̀ sórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV lọ́hùn ẹ lọ wò ó níbẹ̀ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa níbẹ̀ mo ní àtọ̀hún àti bí tiwantiwa náà ni ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. ẹ wò ó mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí mo ní ibi funfun tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí òun ní kẹ́ ẹ tẹ̀ kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí nọ́mbà mi tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó náà ní kẹ́ ẹ pè mí sí òun lẹ ti ń wò lójú ẹ̀rọ yín látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí ẹ pè mí sórí rẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ká fi ọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀ ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mímọ fẹlẹ ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọlọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọlọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yìn ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o Muhammadu Akóredé Akóredé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ mọ̀ ń dágbére lórí ètò kì í ṣe tikú kì í ṣe tààrùn ìpàdé mi àti ó tó dé ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ́ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Àgbàlẹ́tù ọmọdé lawó Ìrírí Ayé TV àwa làgbà.